kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o Amẹ́ríkà àti Iran fẹnukò láti fòpin sí ogun tó wà láàrin wọn ó mà ti ń dùn bọ̀ báyìí oyin mọ́mọ́ nǹkan ń dùn bọ̀ nílẹ̀ Nàìjíríà báwo ló sì jẹ́ ẹ máa bá wa ká lọ. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà àti Iran ti fẹnukò láti fòpin sí ogun tó ń lọ lọ́wọ́ láàrin wọn. Ààrẹ Donald Trump sì ti sọ pé ọ̀nà orí omi Strait of Hormuz yóò di ṣíṣí padà láìpẹ́ yìí. Olóòtú ìjọba orílẹ̀-èdè Pakistan Shehbaz Sharif tó jẹ́ alárinà láàrin orílẹ̀-èdè méjèèjì ló fi ọ̀rọ̀ náà léde o lálẹ́ ọjọ́ àìkú. Gẹ́gẹ́ bó ṣe sọ orílẹ̀-èdè méjèèjì ti kéde pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn yóò fòpin sí jíju àdó olóró síra wọn. Èyí sì kan Lebanon pẹ̀lú níbi tí Israel àti Hezbollah tí Iran ṣàtìlẹ́yìn fún ti ń jà. Trump ní òun yóò pàṣẹ kí wọ́n ṣílẹ̀kùn gbogbo ibùdó epo Iran tí wọ́n gbégi dínà rẹ̀ bẹ́ẹ̀ ni wọn yóò sì sí ọ̀nà orí omi Strait of Hormuz. Nígbà tó ń sọ̀rọ̀ lójú òpó Truth rẹ̀ Trump sọ pé ẹ̀yin ọkọ̀ ojú omi àgbáyé ẹ síná sí ẹ̀rọ yín báyìí o ẹ lọ mọ́ kó epo ní kẹ̀tíkẹ̀tí. Nínú ọ̀rọ̀ míì tó kọ sójú òpó ọ̀hún ààrẹ Amẹ́ríkà náà ní àdéhùn àlàáfíà tí wọ́n fẹnu kò lé lórí yóò dá àlàáfíà àti ètò ààbò tó péye padà sí agbègbè ọ̀hún. Igbákejì mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Iran Qasim Gharibabadi sọ fún iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè náà pé kò sí ogun mọ́ o bẹ́ẹ̀ ni kò sí ọ̀tẹ̀ mọ́ èyí tó ní ọjọ́ àṣeyọrí fún orílẹ̀-èdè Iran. Ọ́fíìsì ọmọ ogun Iran Qatam al-Ambaye Central Headquarters sọ pé àwọn ti jẹ́ kó yé ilẹ̀ Amẹ́ríkà àti Israel pé kò sí ọ̀nà àbáyọ míì fún àwọn méjèèjì o ikú wọn gbà pé àwọn ti lulẹ̀ kí wọ́n sì juwọ́ sílẹ̀ fún orílẹ̀-èdè Iran lọ. Nínú ọ̀rọ̀ ìjọba UK France Germany àti Italy lẹ́yìn àdéhùn náà wọ́n ní kò yẹ kí Iran ní ohun ìjà olóró nuclear kí àlàáfíà lè jọba. Lẹ́yìn náà ni wọ́n sọ pé àwọn ti ṣetán o láti fòpin sí gbogbo òfin tí wọ́n fi de orílẹ̀-èdè náà tẹ́lẹ̀ èyí tí ṣe orílẹ̀-èdè Iran báyìí. Ààrẹ Donald Trump náà ti sọ̀rọ̀ ó ní kò sógun mọ́ o kò sọ́tẹ̀ mọ́ láàrin àwọn àti orílẹ̀-èdè Iran báyìí. Àwọn ti ṣetán láti juwọ́lẹ̀ fún orílẹ̀-èdè Iran láti gbà yí pé Iran òun gangan ló jáwé olúborí ogun o eléyìí táwọn gbà kálàáfíà kó lè bá àjọba jákèjádò àgbáyé. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó ti ní kí àwọn ọkọ̀ kí wọ́n máa lọ kó epo ní kẹ̀tíkẹ̀tí èyí tó jẹ́ àlàáfíà òun ṣọ̀kan fún orílẹ̀-èdè Nàìjíríà. Èló ni wọ́n máa wá repo lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ẹ máa bá wa fi èròǹgbà yẹn ẹ máa bá wa fi sí àríwísí ẹ sì máa bá wa fẹ́ràn ìròyìn yìí ẹ máa bá wa pín ká ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.